ibi ọdún ọjọ́ ìbí ti yá. Àlọ́ Jaska bóòní. Ó mọ̀ pé ibi ọdún ọjọ́ ìbí ó mẹ́ni tí ń sọdún ọjọ́ ìbí. Nani? Sọ mọ̀ pé lẹ́ẹ̀lẹ́lẹ́ ní February 10 ọdún 2025 tá a wà yìí òun ni Àtọ́kẹ́ Àdé Ọlámídé ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn mèsì ọgọ́ nílé Olúyọ̀lé ọmọ Ìbàdàn májàmájà ọgbọ́n náà fi kára iwájú lẹ́rú Ìbàdàn ọmọ àjòròsùn ọmọ àjẹgbíyó ọmọ àjẹgbítò ti kára ó káre so wá rí ẹ̀gbọ́n bí ìyá rẹ̀ oh God tó orúkọ rẹ̀ jẹ́ Abísọ́lá Princess Àìkẹ́ oníkanbà wíṣì ọmọ òun àbúrò òun Àtọ́kẹ́ Àdé Ọlámídé ní happy birthday to you wá gba ìjọba ọ̀dọ̀rẹ́ lọ long life and prosperity prosperity náà ni wo ìgbà ọdún kan ni ẹ bá ń ṣàdúrà fún àṣẹ ìdílé òní o celebrant òní jí sọ́wọ́ ikú tó má tó ní pìtà burú láéláé òní láti ọjọ́ ìbí tó wá bú sẹ́kún gíga wà máa ga sí bóyá ọkàn kẹ́kọ̀ọ́ parẹ́ ẹ̀rí àpìrì tó sínú ọ̀la happy birthday to you ẹ̀rí ẹ̀yà sọ̀pọ̀ ọdún láyé òbí rẹ̀ máa jèrè rẹ̀. Àṣẹ òkàdé àdúrà àgbà mo gbọ́ ìbò lọ́wọ́ òun ló máa púùsì mi dé airport níbi tí mo ti máa wọ plane táyà rẹ plane tún ti jò. báwo ni mo wá ṣe fẹ́ dọ́dọ̀ ọmọ lọ́dún ọjọ́ ìbí ẹ bá gbórin sí ẹ bá gbórin sí. bí mo bá ẹ yọ̀ ó lé lọ́dún kan nínú ayọ̀ ó kú àjọyọ̀ ọjọ́ ayọ̀ ó ṣe lé lọ́dún nínú ayọ̀ wọ́n ní fìbànújẹ́ dípò ayọ̀ fún ẹ. ọlọ́jọ́ ìbí mo bá ẹ yọ̀ happy birthday to you wà lé lọ́dún kan láyé rẹ o. ó kú àjọyọ̀ ọjọ́ ayọ̀ ó ṣe lé lọ́dún nínú ayọ̀ wọ́n ní fìbànújẹ́ dípò ayọ̀ fún ẹ. wọ́n ní fìbànújẹ́ dípò ayọ̀ fún ẹ. wọ́n ní fìbànújẹ́ dípò ayọ̀ fún ẹ. Are you ready? Oh God, Àtọ́kẹ́ Àdé o ti mọ́dún ọjọ́ ìbí eléyìí jẹ́ oníṣe lè tó bọ̀ mọ́ṣúárì ẹ bá ń gbé pò mí wá ẹ bá ń gbé ṣù mí ṣù tẹ̀ wà lọ́wọ́ mi wo Ìbàdàn yá.